Kudirat Ọmọ́sànyà Ọlálẹ́yẹ. Zainab Aminu ló rán mi sí yín. Ó ní òní tí ń ṣe 21st of August ní àyájọ́ ọjọ́ tàbí yín sáyé. Ẹ ó pẹ́ béwé mọ́pẹ́ tí ń pẹ́ o. Ẹ ó dàgbà ẹ ó dògbó àdàgbà ohun ní tó ṣe. Bó ti wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ ò ní mojú orórì ọmọ. Kí ni tó ìgbín ṣe yọ̀bọ̀ ni tó ìgbín yọ̀ ẹ ó yọ̀bọ̀ lọ́wọ́ ikú. Kí ni tó ìgbín ṣe yọ̀bọ̀ ni tó ìgbín yọ̀ ẹ ó yọ̀bọ̀ lọ́wọ́ àrùn àjíǹde ara yóò máa jẹ́ òó láṣẹ Èdùà. Ẹ̀yin lọ́mọ ẹlẹ́yẹ Iléṣọ̀mọ oní nǹkan ẹ̀ríyọ ìdàbàrèsé tó kún ẹsẹ̀ tó dápá sí. Apá ló dá sí mo gàn mo ṣọ́ra àmọ́ ojúlé ọmọ afojúlé yàngbà ọkọ. Ọkọ mi ògùn àlè gẹ́gẹ́ bíi tí ò lóbìnrin nílé Ajíṣọlá Ajíṣọmọ òkòòwò yíra kó má bàa ra ẹrúkẹ́rú àbílàlà lẹ́nu Òkòrèsé ọmọ wòyíra kí o má bàa ra gbákígbá o ìgbàkígbá ni kẹ̀kẹ́ ń sọ. Oko Ìrèsé ọmọ ajowú yọ ọkọ lẹ́nu Oko Ìrèsé ọmọ afẹrúṣàná ìyàwó Oko Ìrèsé ọmọ fowó lára ẹrú ọmọ afowó nǹkan ra wọ̀fà. Oko Ìrèsé jẹ́ ní ilẹ̀ mi ò bá tẹni wá ohun tí mo bá wá jù tẹni lọ. Oko Ìrèsé ẹ má fagọ̀ rẹ̀ mí lẹ́kùn o ẹ mọ ohun tẹ́ mú wá fi ṣe ti wá. Oko Ìrèsé bónírèsé bá lóhun ò fi gbámọ́ o èyí tó fi sílẹ̀ ò ní parun láéláé. Alájà Kudirat k'Elédùmarè jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ má fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè. Happy birthday to you, long life and prosperity, Alhaja Kudirat Ọmọ́sànyà Ọlálẹ́yẹ.